Ìwé Jòhánù orí 20. Ní ọjọ́ kìíní ọ̀sẹ̀ ní kùtùkùtù nígbà tí ilẹ̀ kò tíì mọ́ ni Màríà Magdalene wá sí ibojì. Ó sì rí pé a ti gbé òkúta kúrò ní ẹnu ibojì. Nítorí náà ó sáré ó sì tọ̀ Símónì Pétérù wá àti ọmọ ẹ̀yìn mìíràn náà ẹni tí Jésù fẹ́ràn. Ó sì wí fún wọn pé wọ́n ti gbé Olúwa kúrò nínú ibojì, àwa kò sì mọ ibi tí wọ́n gbé tẹ́ sí. Nígbà náà ni Pétérù jáde àti ọmọ ẹ̀yìn mìíràn náà, wọ́n sì wá sí ibojì. Àwọn méjèèjì sì jùmọ̀ sáré. Èyí ọmọ ẹ̀yìn mìíràn ni sì sáré ya Pétérù, ó sì tètè kọ́ dé ibojì. Ó sì bẹ̀rẹ̀, ó sì wo inú rẹ̀, ó rí aṣọ ọ̀gbọ̀ náà lélẹ̀, ṣùgbọ́n òun kò wọ inú rẹ̀. Nígbà náà ni Símónì Pétérù tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ dé, ó sì wọ inú ibojì, ó sì rí aṣọ ọ̀gbọ̀ náà lélẹ̀, àti pé gèlè tí ó wà níbi orí rẹ̀, tí kò sì wà pẹ̀lú aṣọ ọ̀gbọ̀ náà, ṣùgbọ́n a ká a jọ ní ibì kan fún ara rẹ̀. Nígbà náà ni ọmọ ẹ̀yìn mìíràn náà, ẹni tí ó kọ́ dé ibojì, wọ inú rẹ̀ pẹ̀lú, ó sì rí i, ó sì gbàgbọ́. Nítorí pé wọn kò ṣáà tí ì mọ ìwé mímọ́ pé òun kò lè ṣàìmá jíǹde kúrò nínú òkú. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹ̀yìn náà sì tún padà lọ sílé wọn. Ṣùgbọ́n Màríà dúró létí ibojì lóde, ó ń sọkún. Bí ó ti ń sọkún, bẹ́ẹ̀ ni ó ń bẹ̀rẹ̀, ó sì ń wo inú ibojì. Ó sì kíyèsí àwọn áńgẹ́lì méjì aláṣọ funfun, wọ́n jókòó, ọ̀kan níhà orí, ọ̀kan níhà ẹsẹ̀, níbi tí òkú Jésù gbé ti sùn sí. Wọ́n sì wí fún pé, obìnrin yìí, èéṣe tí ìwọ fi ń sunkún? Ó sì wí fún wọn pé, nítorí tí wọ́n ti gbé Olúwa mi, èmi kò sì mọ ibi tí wọ́n gbé tẹ́ sí. Nígbà tí ó sì ti wí èyí tán, ó yí padà, ó sì rí Jésù dúró, kò sì mọ̀ pé Jésù ni. Jésù wí fún pé, obìnrin yìí, èéṣe tí ìwọ fi ń sọkún? Ta ni ìwọ ń wá? Òun ṣe bí olùṣọ́gbà ní ṣe. Ó wí fún pé, alàgbà, bí ìwọ bá ti gbé kúrò níhìn, sọ ibi tí o gbé tẹ́ sí fún mi, èmi ó sì gbé kúrò. Jésù wí fún pé, Màríà. Ó sì yí padà, ó wí fún pé, Rábónì, èyí tí í ṣe olùkọ́ni. Jésù wí fún pé, má ṣe fi ọwọ́ kàn mí, nítorí èmi kò tí ì gòkè lọ sọ́dọ̀ bàbá mi, ṣùgbọ́n lọ sọ́dọ̀ àwọn arákùnrin mi. Sì wí fún wọn pé, èmi ń gòkè lọ sọ́dọ̀ bàbá mi àti bàbá yín, àti sọ́dọ̀ Ọlọ́run mi àti Ọlọ́run yín. Màríà Magdalene wá, ó sì sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé òun ti rí Olúwa, àti pé ó ti sọ nǹkan wọ̀nyí fún òun. Lójú kan náà, lọ́jọ́ kan náà, lọ́jọ́ kìíní ọ̀sẹ̀, nígbà tí alẹ́ lẹ́, tí a sì ti sé ilẹ̀kùn níbi tí àwọn ọmọ ẹ̀yìn gbé péjọ pọ̀, nítorí ìbẹ̀rù àwọn Júù, bẹ́ẹ̀ ni Jésù dé, ó dúró láàrin, ó sì wí fún wọn pé, àlàáfíà fún yín. Nígbà tí ó sì wí bẹ́ẹ̀ tán, ó fi ọwọ́ àti ìhà rẹ̀ hàn wọ́n. Nítorí náà ni àwọn ọmọ ẹ̀yìn yọ̀ nígbà tí wọ́n rí Olúwa. Nítorí náà Jésù wí fún wọn pé, àlàáfíà fún yín. Gẹ́gẹ́ bí bàbá ti rán mi, bẹ́ẹ̀ ni èmi sì rán yín. Nígbà tí ó sì wí èyí tán, ó sì mí sí wọn, ó sì wí fún wọn pé, ẹ gba ẹ̀mí mímọ́. Ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tí ẹ̀yin bá fi jì, a ó fi jì wọ́n. Ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tí ẹ̀yin bá dá dúró, a ó dá wọn dúró. Ṣùgbọ́n Tómásì, ọ̀kan nínú àwọn 12 tí a ń pè ní Dídímù, kò wà pẹ̀lú wọn nígbà tí Jésù dé. Nítorí náà àwọn ọmọ ẹ̀yìn yòókù wí fún un pé, àwa rí Olúwa. Ṣùgbọ́n òun wí fún wọn pé, bí kò ṣe pé mo bá rí àpá ìṣó ní ọwọ́ rẹ̀, kí èmi kí ó sì fi ìka mi sí àpá ìṣó náà, kí èmi kí ó sì fi ọwọ́ mi sí ìhà rẹ̀, èmi kì yóò gbàgbọ́. Lẹ́yìn ijọ́ mẹ́jọ,
àwọn ọmọ ẹ̀yìn sì tún wà nínú ilé àti Tómásì pẹ̀lú wọn. Nígbà tí a sì ti ti ilẹ̀kùn, Jésù dé, ó sì dúró láàrin, ó wí pé, àlàáfíà fún yín. Nígbà náà ni ó wí fún Tómásì pé, mú ìka rẹ wá yìí, kí o sì wo ọwọ́ mi, sì mú ọwọ́ rẹ wá yìí, kí o sì fi sí ìhà mi, kí ìwọ kí o má ṣe aláìgbàgbọ́ mọ́, ṣùgbọ́n jẹ́ onígbàgbọ́. Tómásì dáhùn, ó sì wí fún pé, Olúwa mi àti Ọlọ́run mi. Jésù wí fún pé, nítorí tí ìwọ rí mi ni ìwọ ṣe gbàgbọ́. Alábùkún fún ni àwọn tí kò rí mi, tí wọ́n sì gbàgbọ́. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí, ṣùgbọ́n wọ̀nyí ni a kọ kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé Jésù ní ṣe Kristi náà, ọmọ Ọlọ́run, àti ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní ìyè ní orúkọ rẹ̀.